ti close o mo kàn ń gbọ́ dádì ẹ rọra ṣe dádì ẹ rọra ṣe ó dùn mí. Mini supermarket ni mo run ibi tí mo ń lò ó dàbí room and parlour self contained mo ṣe ọ́fíìsì síbẹ̀ bó ṣe store tá máa ń kọ ṣe mo kàn ṣe store tá máa ń kó àwọn nǹkan tàbá tí ìfẹ́ tà síbẹ̀ bó dẹ̀ ṣe ibi kan táwọn èèyàn ń wò ní ṣọ́ọ̀bù tó ń fi wọlé síbẹ̀ tó máa ń ṣe ìrajà mo fi gíláàsì ṣe wájú ẹ̀ àmọ́ bí ẹ̀yìn yẹn mo bo orí ẹ̀ mo kàn máa ń kó àwọn nǹkan síbẹ̀ àwọn páálí àwọn nǹkan síbẹ̀ ìgbà míì àwọn ọmọọṣẹ́ mi máa ń sá lọ bẹ̀ láti lọ rest èmi ti ṣetán kí nǹkan tilẹ̀kùn géètì yẹn mo wá ní níbo lọmọ yìí wà wọ́n ní ó ti lọlé mo ló ti lọlé yẹn ọmọ ìkan lára àwọn ọmọọṣẹ́ mi náà ni mo ló ti lọlé ok mo mú fóònù jáde kí n pè fóònù yẹn ríngì kò gbé kò sí wàhálà bẹ́ẹ̀ èmi dẹ̀ fẹ́ máa lọ bó èmi yẹn sá ni kí n lọ síbi ẹ̀yìn mo ní kí ló wà níbi ẹ̀yìn èmi sí bẹ́ẹ̀ mi jiyàn mo kọ lọ síbi ẹ̀yìn mo wá ń gbọ́ gbogbo ọkùnrin síbi iṣẹ́ lóòótọ́ àmọ́ ọkùnrin tó wà níbi iṣẹ́ ọkùnrin kan ṣoṣo náà ni ó sì ti lọ láti ọ̀sán ló ti lọ sílé mo gbalé fáwọn ọmọọṣẹ́ mi ibi tí wọ́n máa ń sùn nítorí pé kó mi kì í fojú rọ ọmọ náà ni ò jẹ́ kí n gbà wọ́n mọ̀ ibi ilé mi yàrá 2 bedroom flat là ń gbé wọ́n sì lè máa sun yàrá kan bẹ́ẹ̀ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ náà ọmọ tí mo ti gbà sí tí ẹlọ́kọ̀ mi ti fẹ́ bá sùn tán ìyẹn ló fà á tí mo fi ní pé kí káwọn ọmọ yẹn mo fi gbalé fún wọn lọ́tọ̀ láti lè protect ilé mi ìmọ̀ àtọ́kọ̀ mi ti bímọ a kì í ṣe àgàn àti bímọ méjì a sọ pé bí kìnnì kan ni àti bí ọmọ méjì àǹtí ṣeun ẹ káàbọ̀ sórí ètò Ògbẹ́ni reality show ẹ mọ̀ pé orí YouTube lẹ́tì wò tán ẹ ti mọ̀ wípé ọyọ kan náà la fi ṣe ìtàn yìí gùn dáadáa àmọ́ nítorí pé mo ò fẹ́ gbà yín lákòókò ó lè ti 30 minutes àmọ́ ẹ má fọwọ́ ọ̀dẹ̀ ẹ wò ó tán torí inú Dubai ló máa mórí ya mo yẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá mi subscribe sórí YouTube mi gbogbo ẹ̀yin tẹ́ subscribe síbẹ̀ bó ṣe lè kẹ́ pẹ́ńlé ayé tó ẹ̀ ní sùn ní àgbàrá ẹ̀jẹ̀ ẹ̀ ní tẹ́ná wo bójì ọmọ ojú yóò ní lọ lédè yìí ìkẹ́kẹ́ náà àgọ́ ara yín kò ní lọ lédè yìí ẹ̀ wà ní sáláì ní o orí yóò sì ní burú ẹ wo ẹ̀yin tèmi ìtàn yìí ṣètàn mi o Ògbẹ́ni reality show lẹ́ ń wò yìí àwọn òní kò gbà wá gbọ́ àmọ́ àwọn tó ń fún wa nítàn tó ń sọ sórí ayé wọn fún wa wọ́n mọ̀ pé àparọ́ ọkọ tí mo fẹ́ mi ò bọ́kọ mi nínú gọ́tà o Ọlọ́run kàn sọ pé kọ́wọ́ mi ó ga sókè níwọ̀n bá ju ọkọ mi lọ ni mi ì bọ́kọ mi nínú gọ́tà ẹ̀pà ni mo dé kọ́kọ́ yan ná kó tó di pé mo dẹni tó ní supermarket mini supermarket ẹ̀pà níbi pé tá a bá ti jà kó má fún mi lówó oúnjẹ náà ni ó mà kéde máa ń yan ẹ̀pà nítòsí ọ̀dọ̀ wa ó wá ní wọ́n ní kó má dúró síbi kó má máa dúró ti ná mọ́ bí ó mà yìí ṣe bó ṣe advice mi nìyẹn wípé ṣé mo lè máa yan ẹ̀pà tó ń yan yìí pé tí má jẹ́ yan òun àmọ́ bá mi ta ó ní àwọn ọmọ òun ti ní kó má yan ẹ̀pà mọ́ ó ní àwọn tó dẹ̀ ń gbẹ̀pà lọ́wọ́ òun yìí wọ́n ti wà lórí ó ní òun akọ́ mi ọlá kí n máa ń kí wọn kọjá gbà mí ọ̀dọ́ ọmọ àti ẹ̀pà tí màá fi mu gààrí ó ní òun máa rí ọkọ mi bó ṣe máa ń ṣe pẹ̀lú àwọn ọmọ kéékèèké àdúgbò ó ní kí n jọ̀ọ́ kí n tú àǹkan ṣe kí n má joyè ìyàwó ilé tí ò ṣiṣẹ́ mo ní máa ṣe ó ní kí n má bẹ̀rẹ̀ pẹ̀lú nàgì ó ní nàgì tó ń dá for long ló fà tó sọ pé bí wọ́n ní kó má dáná mọ́ ó ní kí n bẹ̀rẹ̀ pẹ̀lú iná èédú bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn ẹ mọ̀ pé ẹni tó kàwé níwọ̀nba ó ní mo kàwé níwọ̀nba mo ní ND lọ́wọ́ so àwọn ọmọ mi àwọn ọmọ wọn wà ní kó má dáná mọ́ ni so ìgbà yẹn mo ṣe bí ọmọ kan sọ́wọ́ ni èmi máa sóòkì gàrí máa fẹ́ pà sínú ẹ̀ máa sóò gàrí bá ti rọ̀ dáadáa máa fẹ́ pà síbẹ̀ máa lọ ẹ̀pà máa dà sí máa síbẹ̀ máa fọ́ ọmọ mi mu ọmọ mi láìkí ẹ̀ gan torí wípé owó tó fún wa lówó oúnjẹ kó tó nǹkan kan tí ma ti ra pampers ń bẹ̀ ó ti tán a ní ìwòlé máa lọ aṣọ ni ṣebí lè lo wà ó lè wọ́n ní láì ṣe ọmọ arúgbó àmọ́ ọkọ mi lè gbé àwọn ọmọ lọ kọlọ̀jọ pẹ́ súùpù àti ṣeun ọ̀rẹ́ mi ló dà mí o kẹ́ ẹ má sọ pé bóyá mo fẹ́ crucify ọkùnrin ọ̀rẹ́ mi gangan ló dà mí ọ̀rẹ́ mi gangan ló ṣe pé èmi àtọkọ mi àwa jọ ń ṣe twosome ọ̀rẹ́ mi èmi ọkọ mi àwa ń ṣe twosome
wọn sì bí mi dá kí n má gbà tó rọrẹ́ mi ti mú nǹkan kan lọ́wọ́ nǹkan bí àṣírí. ẹ jẹ́ kí n sọ tàwọn ọmọ yẹn tó kí n tó padà sí Twitter àwọn ọ̀rẹ́ mi. mo bẹ̀rẹ̀ sí yẹn pa Ọlọ́run sì wá gbà fún mi èmi náà bẹ̀rẹ̀ sí upgrade ẹ̀ bí kí n máa síìlì kí n ra àwọn síìlì something yẹn kí n máa kó síbẹ̀. ìgbà tó yá mo ra àwọn nǹkan tó máa fi síìlì ẹnu ẹ̀ mo bẹ̀rẹ̀ sí síìlì mo bẹ̀rẹ̀ sí pé ó di pé àwọn èèyàn online wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n dà fún ẹ̀pà mi àti ibẹ̀ lọ. ìyá tó ń bá mi tẹ̀ ẹ̀pà yìí ó ní fẹ́ ta kọ̀ǹténà kan níwájú ọ̀dọ̀ òun ó ní kí n wá rà mo lọ́kọ̀ mi ò gbọ́dọ̀ mọ̀ pé mo lówó lọ́wọ́ ó ní kí n rà ó ní kí n má wọrí kí n rà pé a máa jà á máa parí ẹ̀ náà ni mo bá dẹ̀ ra kọ̀ǹténà yẹn ni mo fi ń ṣe mo bẹ̀rẹ̀ sí ń ta mo bẹ̀rẹ̀ sí ń kọ̀ǹténà yẹn mo ṣe inú ẹ̀ mo bẹ̀rẹ̀ sí ń ta ẹ̀wọ̀n ẹ̀pà mi náà ni mo bẹ̀rẹ̀ sí ń ta bóyá mo bẹ̀rẹ̀ sí ń ta ṣínṣìn àti ibẹ̀ lọ mo bẹ̀rẹ̀ sí ń ta mọ́ àwọn nǹkan wẹ́rẹ́wẹ́rẹ́ mọ́ láti ibẹ̀ lọ bọ́dọ̀ ń ṣe wá ṣe tí mo dẹ̀ tó ní supamákẹ́tì Ọlọ́run ló yé ó kàn dùn mí pé ìyá yẹn ò dúró jẹun tí mo fẹ́ fún ni torí wọn ò níyà kódà mi ò gbọ́njúmọ̀ ìyá mi mo ní bàbá mi ló ṣe fi mí lọ́kọ tipátipá náà fi jẹ́ kí n ṣe ND mi torí mo jẹ́ ọmọ tó brilliant mo ṣàwọlé ọkọ ó wá dọjọ́ yìí Ọlọ́run ti gbàdúrà ọkọ mi máa ń wá síbẹ̀ mo fààyè gbà á bó tí má ti gbọ́mọ ọ̀dọ̀ ẹ̀mọ̀ iṣẹ́ yìí ò ṣe dá nìkan ṣe nígbà tí má máa padà rọ ọmọ ọ̀dọ̀ inú kó ti lóyún inú kọ́kọ́ mi ṣẹ́yún fọ́mọ ọ̀dọ̀ kó di pọ́mọ ọ̀dọ̀ ń bleed kí ló ṣe é kí ló ṣẹlẹ̀ àwọn dádì ni kí ni mi ò sì fẹ́ di single mother àṣé mi kọ́ ni mò ń kọ kádàrà àǹtí ṣeun àṣé mi gan kọ́ ni nǹkan tó ń kọ kádàrà àṣé kádàrà mi ni èmi ò mọ̀ mo sá fún kádàrà mo sá fún orí ọjọ́ yìí àti close mo kàn gbọ́ àwọn ariwo yẹn mi ì tí ẹ̀ kọ́kọ́ ti gbọ́ ẹ̀mí mi kẹ́ni kí n máa lọ síbi ẹ̀yìn gbà tí màá débi ẹ̀yìn mo kàn bá tọmọ yẹn pariwo láti ó ń dùn mí àwọn ṣe ṣé káwọn yọ ṣé kì í yọ ẹ má yọ kí ni kàn yọ nígbà tí màá wọlé bẹ́ẹ̀ mo tá tọ́n mo ní kó àwọn ẹ̀ sí géètì padà mo wá tọ́n nígbà tí màá tọ́n mo ṣí géètì padà yẹn mo ní kó ní sùúrù bó bàtà mi wọ́n sì kẹ́lẹ́ èmi àti kan àṣé tí mo mú lẹ́yìn náà àṣé òun náà ń dọ́kọ̀ mi tí wọn ò mọ̀ kẹ́rẹ́ àtọ̀débẹ̀ ìtàn mi kọ́ o kò sì ní jẹ́ tàn mí láéláé tágbára lọ́wọ́ Ọlọ́run. ìgbà táwọn débẹ̀ oníbòhùn ṣe dé táwọn ṣe rí wọn nìyẹn ọkọ̀ ń wà lórí ẹ̀ ọkọ̀ wọn kò tiẹ̀ máìndì ló kàtọ́ ọmọ yẹn sókè àti mi bó ṣe ń dún ọmọ yẹn bí èmi ọmọ yẹn ò tètè bó òye mi o ọmọ yẹn sùn ọmọ yẹn wá tí ẹ fẹ́ ṣe missionary àbí ẹ fẹ́ ṣe wheelbarrow so ọkọ wọn wá straight ẹsẹ̀ ọmọ yẹn méjèèjì ó ṣe báyìí ó wọ́n jẹ́ kí ẹsẹ̀ yẹn máa kan ara ògiri fẹ́ǹsì tá a kan kínní yẹn mọ́ tá à ń kó pálí sí yẹn orí pálí ni wọ́n wà orí pálí bíi kínní pẹ̀tẹ́rẹ́ báyìí táwọn tó máa fi ń jókòó bíi bẹ́ǹṣì orí bẹ́ǹṣì tọmọ yẹn sùn lé lórí so bóyá sùn ní bẹ́ǹṣì yẹn ọkọ ẹsẹ̀ mọ̀ pé bẹ́ǹṣì tínrín ọkọ wọn á pẹ́sẹ̀ ọmọ yẹn ó ti báyìí bí pé kéèyàn bẹ̀rẹ̀ kéèyàn máa ọkọ wọn bẹ̀rẹ̀ sí ń dún ọmọ yẹn bẹ́yẹn wọn bó ṣe ń dún ọmọ yẹn wọn pariwo ọrùn ó ń dùn mí oníṣẹ́ kò ń yọ ẹ má yọ. orúkọ ọmọ yẹn ni mo pè Jùmọ̀kẹ́. ẹ jẹ́ àwọn lọ ọmọ yẹn kò ní ẹ fún mi lè iye ohun kan ọ̀gá sí ọtúra ká mo ní kéje ká máa lọ ká tó dípa àrìn dẹ́nu ọ̀nà wọ́n ti dé ẹnu ọ̀nà ọkọ mi ti bá mi ó ti ní ojú gbogbo èrò yẹn lọ́kọ mi ti dọ̀bálẹ̀ nǹkan tó kọ̀ mí nínú má bínú iṣẹ́ èṣù ni iṣẹ́ ọ̀tá ni nǹkan tí ọkọ òun ní nìyẹn eré kìí sọkọ tèmi iṣẹ́ èṣù ni iṣẹ́ ọ̀tá ni iṣẹ́ ẹnímì ni iṣẹ́ kìíní kan ni iṣẹ́ ọ̀tá iṣẹ́ ẹnímì iṣẹ́ ọ̀tá ṣé rí èyí kan tẹ máa ń pààyàn lẹ́kún tẹ́wàá máa ń bẹ̀bẹ̀ pé iṣẹ́ ọ̀tá iṣẹ́ ẹnímì ni ṣó dáa ṣá iṣẹ́ ọ̀tá ni iṣẹ́ ẹnímì ni ló wá tó balẹ̀ wọ́n á sọ fún mi pé Jùmọ̀kẹ́ máa lọ lé ó kó ẹrù ẹ̀
kó máa lọ. Ó bá ní èmi nìkan kọ́ ni mo máa lọ o, ṣé èmi nìkan ni wọ́n máa ń ṣe ni, ṣé ebi wọ́n ń ṣe kinní náà. Ó tún dárúkọ yẹn náà ni. Ó ló mọ iṣẹ́ 4, ọkùnrin kan obìnrin 3, ó ń bá àwọn méjì sùn. Ṣé yìí tó wà nílẹ̀ nísìn tó tó àwọn méjì yìí ṣe? Sáwọn tó ti wọ́n ń bá sùn, ṣé màá lè máa rí wọn kínú mi máa dùn? Mo bá ní pé àtiwọ́ náà, ìwọ ni ara àwọn náà fọ́ọ̀sì wọn, àwọn kò ó fún òun lówó, ó ṣe kinní kan. Ẹ ṣáà máa lọ lé yín. Bá gbéra mo wọnú mọ́tò mi. Ọkọ̀ tó kù yẹn mo ní kó máa lọ ní tiẹ̀. Torí àwọn mẹ́rẹ̀ẹ̀rin ló jọ ń sùn, yàrá kan ni mo gbà fún wọn, a room serve ni. Mo sáà pọ́kùnrin kan sókò sáà ni máa bá àwọn mẹ́rẹ̀ẹ̀ta sùn. Mo sọ fún wọn, a room serve tó tóbi dáadáa ni. Tí má sì ti gbà wọ́n báyìí, tó bá kọ́ fi ẹni sùn lọ́wọ́ náà tí máa kọ́ gbà yẹn. Bí a fúnjọ́ mélòó kan ni, tó máa fúnjọ́ méjì máa ra fóòmù ọmọ school ní kinní ẹ̀ bí mo ṣe máa ra fún wọn nìyẹn. Tó gbé yàrá yẹn sì gbèyàn 6, bọ̀yàn 4 péré mo ní kó máa sùn bẹ̀, ọkùnrin 3 obìnrin kan. Ọkùnrin ò sẹ́ni máa bá àwọn 4 sùn. Torí pé ọmọkùnrin yẹn jẹ́ pọ̀ tó wà hard work tó mọ́ṣẹ́ ṣe ni. Àǹtí Ṣeun. Ọkọ mi bẹ̀ mí, Adélé ó bẹ̀ mí ó sunkún. Bá dákì bá pọ̀ ọ̀rẹ́ mi báyìí bá alágbèjà yìí ó ń pa mí lẹ́kún. Ó náà ti sọ fún ẹ báyìí kọkùnrin kan pa ẹ́ jayé orí ẹ̀. Mo ní jayé orí mi bíi ti báwo, mi ì lè jayé orí mi. Ọ̀rẹ́ mi bá ní wò jẹ́ kí n sọ fún ẹ. Ó ní níjọ́ náà ó dùn òun kan torí kò sí ọkọ òun kàn bá òun jẹ́ káàkiri ni. Àsọkọ òun àtọ̀rẹ́ òun ti ń bára wọn sùn, òun ò sì mọ̀. Ọ̀rẹ́ òun ṣàbọ̀ òun sọ̀rọ̀ kó fogun bá mi sọ̀rọ̀ ó kó igbó sí mi lórí ni. Ó wá ní pé tó bá ti dọ̀dọ̀ máa pè mí. Ó pè mí àjọ jáde lóòótọ́. Ó introduce mi sọ́kùnrin kan lóòótọ́. Ìyẹn ní pé àwọn gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ pé a máa múnú ara wa dùn. Ìyàwó tòun náà ṣẹ̀ṣẹ̀ kú ni. Inú mi sì dùn pé màá tiẹ̀ máa fi gbé tọkọ mi kúrò lọ́kàn torí mi tiẹ̀ fẹ́ kọ́kọ́ mi fọwọ́ kàn mí mọ́. Àǹtí Ṣeun. Ọkùnrin tọ́rẹ̀ mi introduce mi àjọwọ̀dé. Mi mọ̀ pé ọkọ mi gangan ni mastermind bí gbogbo ohun tó ṣẹlẹ̀. Òun gangan ni brain box ibẹ̀. Àǹtí Ṣeun, èmi àtọkùnrin yìí àtúnṣe inú mi dùn. Gbogbo tó kọ́ mi ń ṣe mi ò ríro mọ́. Ọmọ iṣẹ́ tí bá gbà tó bá sùn, wọ́n bá sùn náà nìyẹn, mi ò ríro mọ́, mi ò sọ. Mo kàn sọ pé kó má dé ṣọ́ọ̀bù mi mọ́. Tó fẹ́ dúró nìkan kó lọ máa dó wọ́n ta. Tó bá ti gbọ́ ọmọ iṣẹ́ bàbá níjọ́ yẹn sọ fún ẹ, ìwọ tó bá dọ́ ọkọ mi tí ń bá mọ̀ mi ò ní lé ẹ. Tó bá fún ẹ lóyún, ó fún ẹ lóyún tẹ́ni. Àwọn tó ti fún lóyún tó ti wà nílùú wọn pọ̀ dáadáa. Tó pé ọmọ ọ̀dọ̀ mi ni wọ́n, ọkọ mi máa fún wọn lóyún. Èmi ò bá wọn ṣẹ́yún. Èmi lè bá yàn ṣẹ́yún o. Ó ti fún ẹ lóyún kó lọ gbalé fún ẹ. Mo sì mọ̀ kọ́kọ́ mi ò lówó tó gbalé fún yàn. Torí gbà tó lówó ẹ̀ lọ́wọ́ tó yẹ kó fún mi kó fi build mi sókè, kò build mi, mo build ara mi ni. Ọmọ oríṣiríṣi ọmọ ẹ̀lẹ̀ ló fi ń gbé káàkiri lọ sínú hòtẹ́ẹ̀, máa dó ọmọ kiri nínú hòtẹ́ẹ̀, máa gba gúdà, máa gba stout. Tó pé tẹ́tà máa gbọ́ voice note yẹn torí mi mọ̀ kánrin. Àǹtí Ṣeun, wọ́n ṣàṣì fídíò mi tójú mi hàn bẹ́ẹ̀ dáadáa bí tọkùnrin yẹn ti gbọ́yàn mi sẹ́nu tó ti ń bá mi lájọṣepọ̀. Ó wá jọjọ́ kan. Èmi àtọkùnrin yẹn àárín wa gún. Ọkùnrin yẹn wá sọ fún mi níjọ́ kan pé èèyàn gidi dẹ̀ ni mí o. Mo ní mi náà mọ̀ pé èèyàn dáadáa ni mí. Ó ní àmọ́ ọ̀rẹ́ mi yóò dá. Mo ní ẹ má bá rẹ̀ mi àtọ̀rẹ́ mi jẹ́. Ọkùnrin tó introduce mi náà mi ń fún lówó o. Òun náà kì í fún mi o. Bọ̀bọ̀ tá bá jáde bí kò ra àwọn tá bá lò ń bẹ́ẹ̀ tá bá fi ṣe fàájì òun ló máa ra because èlò ló fẹ́ fún mi. Àti ṣe Ọlọ́run kẹ́ mi, Ọlọ́run bless mi. Ni ó bá ní èèyàn gidi ni mí, mo ní àbí o. Ó bá ní kọ́ ló ń dáríjì ògbó wa. Mo ní dáríjì wọn àbí ti báwo. Ṣé nǹkan tí mò ń ṣe ò dáa ni? Ó ní pé kò dáa, ó lọ́rẹ́ mi yẹn ni ò dáa. Ó lọ́rẹ́ mi ò dáa o. Ó ní kí n ṣọ́ra fún o. Nǹkan tó sọ yẹn ó jẹ́ kí màá yé ti ọmọ yẹn pé aṣọ máa bọ̀rẹ́ mi jẹ́ fún mi. Ọ̀rẹ́ mi ti ní pé òun tún mọ ẹnìkan. Àṣìgbà tí wọ́n sọ fún mi pé kó bá wọn ṣe fídíò mi tí yẹn sọ pé òun ò lè ṣe fídíò mi mọ́. Ó yẹ kó tó ń ṣe fún yín gan òun regret.
torí máa yẹn tó bá ṣe fídíò yẹn tán wọ́n máa bójú máa yẹn ojú máa yẹn wọn ní fídíò tó ń sẹ́ndì sí mi ni wọ́n fẹ́ gbọ́ ọkùnrin mi fún mi wọ́n fẹ́ kí wọ́n ní evidence tó pọ̀ dáadáa kó má jẹyọ kan àǹtí Ṣeun ló bá di pé ìjọ yẹn mo jókòó ni ọ̀rẹ́ mi bá send kìíní yẹn sí mi bá ní ọ̀rẹ́ kí ló send sí mi yìí ara mi ti bẹ̀rẹ̀ sí ń gbọ̀n bó ṣáà lọ bá ní ṣọ́ọ̀bù ẹ̀ ọ̀rẹ́ mi dẹ̀ ń ta beer parlour ní ń ta kìíní bá ní ọ̀rẹ́ mi mo ní kí ló send sí mi yìí mo ní kí ló send sí mi ó bí little beer parlour wípé beer parlour tó ṣe kìíní kí ló send sí mi ló bá ní nǹkan tí mo send sí mi náà nǹkan tó ṣe náà ló send sí mi yẹn tó tójú ẹ̀ ń le sí mi ta ló ṣe fídíò èlé ó ní wo ọ̀rẹ́ kò dé bá ní kó yẹ rí bọ́kọ ẹ sọ̀rọ̀ òun fẹ́ máa fi ọkọ ẹ̀ ọkọ mi o useless man tí màá ti ẹjọ́ mọ́ ó ní yes pé òun fẹ́ máa fẹ́ òun ò jẹ́ fẹ́ ní secret òun fẹ́ kí n fọwọ́ sí i ó ní mi ò gbọ́ rí ó ní àti Ṣeun mo ń wá nǹkan tí màá fi kó etí mi wípé am I listening right sọ̀rọ̀ èmi ló ń sọ̀rọ̀ ṣá ó ní òótọ́ ọ̀rọ̀ ni mo sọ fún ẹ o mo láìkí ọkọ ẹ for the matter of fact mo gbọ́ pé ò ní gbà ọkọ mi ò ní gbà ẹni tó bá láìkí ọkọ mi ló bá ó ní nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé bá mi bọ́kọ ẹ sọ̀rọ̀ kí èmi àtọkọ ẹ àti ẹ kájọ mọ̀ pé family kan náà ni wá ó ní nǹkan yẹ kí n máa fídíò yẹn máa gbowó lọ́wọ́ ẹ níbo àwọn onídìí owó ẹ nǹkan tó ń fẹ́ lọ́wọ́ ẹ nìyẹn àṣẹ ọkọ mi ló ní kó rẹ̀ mi ṣe bẹ́ẹ̀ bá ní òkè ó ní bẹ́ẹ̀ ni o sọ fọ́kọ ẹ pé o fẹ́ kọ́kọ́ ẹ fẹ́ mi lé ẹ kò sí wàhálà bó bá pe máa yẹn bá ti pé àìmáyẹn ò píkọ́ mi mo pé kò píkọ́ mi gbọ́dọ̀ kan náà báyìí nọ́mbà yẹn ti blọ́ọ̀kù mi ò rí nọ́mbà yẹn pé táwa ni mo wá fẹ́ pè tí mo fẹ́ rojọ́ fún máa yẹn nìkan náà ni mo máa ń fọ̀rọ̀ lọ ó ti sọ pé kí n sọ́ra fún ọ̀rẹ́ mi yẹn ọ̀rẹ́ mi bá ní pé ṣé mo rẹ́dí àbí mi ti rẹ́dí ọ̀rẹ́ mi bá dé jọ náà nínú ilé mi 2 bedroom flat ni à ń gbé Ọlọ́run ló yọ mí pé ilé tí mo fẹ́ rà mo fẹ́ sọ fún ọ̀rẹ́ máa yẹn sọ pé kí n má sọ fún ọ̀rẹ́ mi o kí n sọ́ra fún o èmi náà ṣe wá fi ọ̀rọ̀ yẹn sí abẹ́ ahọ́n tí mi ti sọ fún torí mo sọ pé mi ṣe wàhálà máa ń kọ́lé mo fẹ́ ra lé ni wọ́n dẹ̀ ni wọ́n ń ta lé flat yẹn ní duplex ní sáìdì oko ọba táìmù yẹn àǹtí Ṣeun ó ní bóun òun dẹ̀ ti san advance torí òun máa ń láìkí kó jẹ́ first àbí last tó wọn bá jẹ́ first kó ń jẹ́ last níbi ẹ̀rọ sódà wọn á lè rí ẹ̀gbẹ́ yẹn lò bí wọn fẹ́ park mọ́tò síbẹ̀ ni àbọ̀ àwọn fẹ́ ṣe nǹkan ni àbọ̀ àwọn fẹ́ play ball ni bó wọn á kàn ṣe bí fence kékeré wọn àgbà kéèyàn gbé ti ṣe nǹkan síbẹ̀ ọ̀bọ̀ wọn á ṣe bí fence kékeré mọ́ bí ẹ̀yìn òun mọ́ bí wájú yẹn so that táwọn ọmọ bá fẹ́ ṣeré wọn á lè ṣeré ń bẹ̀ òun ò ṣe wọn ní wọn àgbà kan ṣe fence but á lè jẹ́ bí báǹdì táwọn ọmọ wọn á lè máa gbá bọ́ọ̀lù ọmọ méjì péré náà ló ń bí fún ọkọ òun yẹn ọkùnrin làwọn méjì ó ní ló bá ní okay kò sí wàhálà onígbà tí wàá tó rí pé ọkọ ń bá àwọn ọmọ sùn káàkiri lòun ti mú àwọn ọmọ òun lòun ti mú wọn lọ sí hostel primary school ní primary 4 nìkan wà ìkan jẹ́ wà ní JS1 ìkan wà ní primary 4 ìkan wà ní JS1 násàgbà lòun ti mú wọn lọ sí hostel so hostel ni wọ́n wà ọkọ òun ti ẹ̀ sọ̀rọ̀ òbí mọ òní tọ́mọ òṣèké nìkan òní kó má wọrí torí bó ọkọ òun ṣe ń ṣe yẹn òun rí pé tóun ò bá mú àwọn ọmọ ẹ lọ sí hostel gbókè òun jẹ́ pọkọ òun sọ fún pé ọ̀rẹ́ òun sọ pé òun ní interest nínú yín ọ̀rẹ́ ẹ̀ sọ bẹ́ẹ̀ àbò fẹ́ kí n máa fẹ́ ọ̀rẹ́ mo fẹ́ kí n máa fẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi dẹ̀dùn pé mo dẹ̀ ní òkè mo dẹ̀ dìde ọ̀rẹ́ mi pé no ó ṣe máa dìde no a máa ṣe two sum ni a ṣe máa ṣe two sum ó lóun fẹ́ fẹ́ ọkọ mi mo ní kó wá fẹ́ ó tún pẹ́ ó ní rárá o ó ní a máa jọ ṣe two sum ni a ṣe two sum ta tún ṣe a ṣe wọ́n ṣe fídíò ìgbà tí mi ìtura ká o ó ní máa tura ká gidi gan ni mi ìfẹ́ kó fọ́ ọkọ mi kí ló mi ìfẹ́ kọ́kọ́ mi rí torí ọkọ mi náà ṣe ṣìnà tiẹ̀ àmọ́ mi ìfẹ́ káwọn ẹbí mi rí mi ìfẹ́ kó bọ́ sọ́wọ́ àwọn ọmọ mi ìfẹ́ káwọn tí wọ́n wò mí bí èèyàn gidi kan rí wípé èmi náà ṣe ṣìnà kiri ẹ̀rù yẹn ló ń bà mí báyìí bẹ̀rẹ̀ sí ṣe nìyẹn ọ̀rẹ́ mi máa wà nílé mi àwọn àbẹ bọ̀tá àwọn ọmọ gbọdọdẹ mi ìjẹ́ kí wọ́n wálé àmọ́ ní mọ́mí àwọn tó kọ́ mọ́ mo ní don't worry nígbà tí mo parí ilé tí mo kọ́ ilé tí mo rà tó ń yanjú tá a parí dọ́kúmẹ́ǹtì yẹn mo kó lọ bẹ̀ ibẹ̀ sí ibi iṣẹ́ mi ó dẹ̀ súnmọ́ra wọn kò tó lé mi sí ibi iṣẹ́ ilé tí màtọ́kọ mi jọ ń gbé tàjọ rẹ́ǹtì 2 bed kò tó bẹ́ẹ̀ ó dàbí ó súnmọ́ ilé ibi tí mo ṣe rà yẹn ó súnmọ́ ṣọ́ọ̀bù mi ju ibi tí à ń gbé lọ so ibẹ̀ la wà mi ìmẹ́rù kankan kúrò lé ọkọ̀ tilẹ̀kùn yàrá mi
torí 2 bed ni mo tilẹ̀kùn ọ̀rẹ́ mi náà ti ń gbébì kan mo tilẹ̀kùn bẹ̀ mo lọ ń gbé bẹ́yẹn. Ìjọ́ kan bí mo ṣe kúrò nílé báyìí kí n páàkì kí n máa drive lọ báyìí ìgbà yẹn àwọn ọmọ mi ti wà nílé àjọ ń lọ bí iṣẹ́ ni mo ti bá wọn wá skul sí tòsí mo ti fẹ́ ṣe mi ì lọlé mọ́ ọkọ mi ti wá síbẹ̀ pé ó tó wà mọ́ mi ní mi ìwà mọ́ mo fò wọn àtọ̀rẹ́ mi lẹ̀ kọ́ máa enjoy ara wọn. Àǹtí Ṣeun mo ìpàdé máa yẹn nìyẹn nígbà tí mo pàdé ẹ̀ ó ti ẹ̀ lọ máa yẹn mo ṣe drive síwájú ẹ̀ nìyẹn ló bá ní who is this mo yẹn pé táyé kí mo kàn wind down ó ní madam mo ní ṣe máa wọlé àbí kí wọ́n mọ èmi àti yín bus stop yìí ó ní no ó dẹ̀ ṣílẹ̀kùn wájú ó wọlé. I am happy fáwọn ọmọ mi ò sí ní mọ́tò ìjọ náà mo ti gbọ́ ọmọ ọ̀dọ̀ mi tó wà nílé táwọn ọmọ mi kò sí pé ẹ̀rù ń bá mi ọkùnrin ká bá àwọn ọmọ mi sùn kò sí bẹ́ẹ̀ mo wá sọ fún màá yẹn mo ní kí ló tẹ ṣerú nǹkan bẹ́ẹ̀ fún mi ó ní àti ilẹ̀ ọkọ mi gangan ló wá bá wọn ọkọ mi gangan ló wá bá wọn ló lóun fẹ́ gbéṣẹ́ fún òun ò mọ̀ ọ̀rẹ́ mi tẹ́tẹ̀lẹ̀ wọ́n jẹ́ sọ pé ọ̀rẹ́ mi tẹ́tẹ̀lẹ̀ kán fi gbẹ̀lẹ́ fàgbépo òun máa yanjú gbogbo ẹ̀ láti ibẹ̀ lọ ló di wípé ó ní ọ̀rẹ́ mi ni òun ò mọ̀ ọ̀rẹ́ mi ọkọ mi ló mọ̀ wọ́n ṣàgbé iṣẹ́ yẹn wá fún òun ó ní òun ní madam tẹ́ gbéṣẹ́ ẹ̀ wá yìí ó ní òun ṣe máa lọ toast ẹni kò máa wọ̀ rẹ̀ kó n fi gbẹ̀lẹ́ fàgbépo ọjọ́ yẹn ọjọ́ lẹ́kọ̀ọ́tẹ́ ọkọ̀ wá tọ́yìn àtọ̀rẹ́ yín jọ wá síbẹ̀ òun rí yín ọjọ́ ẹlẹ́ẹ̀kejì òun rí yín wọ́n plan yẹn ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yẹn èmi kọ́ ni mo rékọ̀dì yín o àmọ́ nǹkan tí mo ṣe ni pé wọ́n ní kí n ṣe fídíò yẹn mo ṣe fídíò yẹn lóòótọ́ mo jẹ́ bójú ara mi ń bẹ̀ nítorí pé mi ò fẹ́ nǹkan tó máa tánẹ̀sì méjì mi èmi mo edit ẹ̀ mo bójú ara mi níbẹ̀ oníṣẹ́ rí ẹ má jẹ́ kí n bá yẹn 3 something àti wọ́n tún jọ ṣe yẹn wọ́n ṣe fídíò ẹ̀ o wọ́n fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ very soon wọ́n á jẹ́ tó máa fi gbowó lọ́wọ́ yín torí wọ́n ti plan yẹn lẹ̀ gbowó lọ́wọ́ mi bẹ́ẹ̀ ni nǹkan tó lè ṣe bẹ́ẹ̀ ṣe wà ẹ má mind ìtìjú o bí ẹ kẹ́ lọ sórí social media àbí kẹ́ lọ fọlọ́pàá mú wọn kíákíá báyìí 3 some yẹn wà lọ́wọ́ wọn èmi ni wọ́n send ẹ̀ sí pé kí n bá wọn edit ẹ̀ kí n bá wọn clear o kí n bá wọn bojú àwọn bẹ̀ bẹ̀rẹ̀ tí wọ́n ṣe mo ti send ẹ̀ sí wọn ṣé 3 some yẹn wà lọ́wọ́ yín báyìí wọ́n ló wà lọ́wọ́ àwọn mo ní ẹ send ẹ̀ sí mi ní tẹ́bà tí náà jọ ṣe tẹ́ ẹ̀ bójú ńkọ́ ó ní rárá o family òun but mind the family tèmi gbà tó ń gbéṣẹ́ fún yín máa sọ̀rọ̀ èmi kọ́ ni mo ṣe fídíò mi mọ bí fídíò ṣe jẹ́ èmi kọ́ ni mo ṣe fídíò kò sí wàhálà bóyá èyí lè ṣe bí ẹ̀bẹ́yìn kọ́ lè ṣe fídíò tọ́rọ̀ bá di wàhálà ẹ máa jáde oníbo ṣe ni pé ẹ bọ́ọ̀lẹ̀ ní mọ́tò òun wá ní madam ẹ take it easy fídíò yín gan pọ̀ títí kó òun ti fẹ́ sọ̀rọ̀ ló bá fún mi fídíò mi àṣé ọkọ mi ti ń wá evidence fún mi gbogbo tó ń ṣe bó ṣe ń fáwọn ìlóyún ọmọ tó fún ní tó pọ̀ ọmọ yẹn fẹ́ kú tí mi lọ report ẹ rò bí i àmọ́ lè report mo lè come against òun ọkọ mi dẹ̀ mú gbọ́ àwọn kìnìún yẹn ọkọ mi dẹ̀ save àwọn fídíò mi gbà mí tí mo wẹ̀ ń bi tún tọkọ máa sọ pé ẹlẹ́gbẹ́já báwo ni kìnìún kan tí mo kọ́kọ́ mi ṣe rékọ́ọ̀dù mi gbà mí tó máa wà sí tìrúmù bí kéèyàn máa jọ ṣe lépa ọkọ mi ṣe rékọ́ọ̀dù mi bí mi lédè bọ̀ ó ní èmi ló ní kí n bá wọn edit ẹ̀ kí ló ń ṣe yín ó ní bẹ́ẹ̀ ṣe wà yìí kí wọ́n lọ arrest ọkọ yín kọ́ má jẹ́ kí woman yẹn mọ̀ àbí kí wọ́n lọ bá woman yẹn àti ọkọ yín lẹ́ẹ̀kan náà kán gba fóònù lọ́wọ́ àwọn méjèèjì níta fi lè bọ́ nìyẹn ìtò wà lọ́wọ́ tèmi èmi máa clear ẹ̀ tẹ́ bá ní pé ẹ fẹ́ fọlọ́pàá mú mi ẹ fẹ́ tì mí mọ́lé ẹni náà lè máa gbà mí bẹ́ẹ̀ padà ẹ má kọ́ ẹ nìkan tí yóò mọ̀ ṣe mi bá ti ta fídíò yẹn sẹ́yìn bọ̀ torí pé ìgbà tí màá ti ń jọ wà ẹ nice gan ni mo ní bọ̀t gbà tí mo pàdé yín ẹ ní irun funfun bákàbákà irun funfun ó ní kí ni nǹkan tó ń tint wọ́n tint ẹ̀ fóun ṣàkàṣàkà ní sọ ẹ̀ lérò bí òun ti dàgbà ok ó sì wà lábẹ́ nǹkan tí màá ní kẹ́ ṣe ni ok bẹ́ẹ̀ ṣe wà ibo lẹ́ ń lọ òun lọ sí ọ̀dọ̀ rẹ̀ òun kan ní sáré bẹ́ẹ̀ ni ṣé iṣẹ́ tẹ̀yìn ṣe náà nílé iṣẹ́ tóun ṣe kọ́ lélẹ̀ ìbò òun gúdù ní editing òun dẹ̀ mọ̀ nípa kọ̀ǹpútà dáadáa ok ẹ ṣe àgbẹ̀ police station màá tẹ̀lé yín lọ mo rí dájú support yín gbà tí màá ti ń jọ wà èèyàn ní yín bẹ́ẹ̀ bá fóun lówó kí n dààmú òun fóun ní wàhálà ṣe ọkọ obìnrin tó tínú ẹ̀ máa ń dùn ní tẹ bá pé ń gbẹ̀ ń báyìí kóun tó pì kọ́ yín báyìí máa ń máa ń pẹ́ ń gbà mí òun máa ń pẹ́ ọmọ yìí àbíjọ́ tó kùjùbà tí mò ń ṣe bẹ́ẹ̀ dé ìbò àwọn kọ́tẹ́ fún mi bẹ́ẹ̀ ṣe sí mi. ó ní báwọn ṣe gba police station lọ nìyẹn ó ní bí wọ́n ṣe lọ arrest ọkọ òun nìyẹn wọ́n ní bọ́ ṣe wà yẹn ìkànnì tó ọkọ òun ìkànnì fóònù wọn náà grab gbogbo fóònù tó wà lọ́wọ́ ọkọ òun gbà wọ́n wá gbà
wọ́n wá iCloud wọ́n delete wo fídíò lórí inú iCloud gbogbo kí ni wọ́n delete everything. àwọn ọlọ́pàá rí evidence báyìí wọ́n lọ́kọ̀ òun lọ sẹ́wọ̀n ó ní àwọn oníyàwó ẹ̀ ló ṣe báyìí fún ọ̀rẹ́ burúkú nìwọ náà. àṣé ọkọ mi ló ní ọmọ kan tọrẹ òun bí nígbà tó dẹ̀ bímọ yìí òun ló ń dúró fún tó ní ẹni tó ń dúró fún kò gbóyún lọ́wọ́ òun aṣọkọ òun ni. àṣé gbogbo tó máa wá sílé òun àtọkùnrin tí ń bára wọn lájọṣepọ̀ ó dẹ̀ bímọ kan fọ́kọ òun ìbẹ̀lẹ̀ sí gbogbo ẹ̀ ti tú nígbà tó wọ̀ wá tú. àwọn ní madam ṣe fẹ́ ṣe kéésì mo ní mi ṣe kéésì gbogbo fídíò tó wà ń bẹ̀ náà wọ́n delete ẹ̀ pátápátá torí fóònù tèmi náà wọ́n ní kí n delete ẹ̀ wọ́n delete ẹ̀ wọ́n wipe everything. àwọn ọlọ́pàá náà wipe wọ́n ṣe gbogbo ẹ̀ fóònù máyẹn náà wọ́n gbà wọ́n wipe ọjọ́ kọ́ máyẹn náà tó àdúrà sí police station àtọ́rọ̀ kan wọ́n kọ́kọ́ fọ́ ní etí bíi mẹ́rin náà níwọ̀ iṣẹ́ tí wọ́n ṣe nìyẹn. èmi sọ fún wọn pé nǹkan ni mo gbé wa tí ì bá sọ wọn àlè lójú ọ̀rọ̀ yìí náà ọkọ mi náà wọ́n fẹ́ẹ́ nà pa ọ̀rẹ́ mi náà wọ́n ṣe wá sọ fọ́ọ̀rẹ́ mi pé láti sìn lọ wọn gbọ́dọ̀ rí nílé wa kó tẹ̀ sáìnì ìwé ẹ̀kọ́ kan ò ní ṣe mí kò ní ṣe ọmọ mi ó sáìnì ìwé ó fòótọ́ ọ ní àwọn nìkẹ́ má fẹ́ra yín o bọ́ ilé yẹn kó lọ bá kẹ́rù ẹ̀ síta wọn gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. àwọn ọlọ́pàá try fún mi ó wá ṣe padà lọ sí ilé ẹ̀ èmi náà mi ì padà sílé yẹn o tó àwọn ọlọ́pàá ò sọ̀rọ̀ tèmi pé ilé kan mú lọ ó ní èmi náà ò sí ilé mọ́ wọ́n nígbà tẹ́yìn méjì fẹ́ pa kò ní kú òǹdé ẹ wá ṣe túsàn ẹ wá fojú tiẹ̀ nìkan ẹ̀yin wá bójú ẹ̀yin méjèèjì ẹ̀yin burú lẹ́dà o. wọ́n ṣàṣe bẹ́ẹ̀ àǹtí ṣeun bí mo ṣe bọ́ nìyẹn láti ìgbà ọkọ mi wá ń bẹ̀ mí kí n má bínú. ẹ wo èmi àtàwọn ọmọ mi ìgbàjọ ń gbé bí mo ṣe ń wò mí yìí ọ̀rọ̀ ọkùnrin ó ti kú òun láì fún mi. èmi o ní tèmi ni mo sọ o bọ́lọ́run bá sọ wípé ọmọkùnrin náà káyọ̀ mọ̀ pé èjì ẹ̀ kéré bẹ́yẹn mi màá máa tètè bọ́ bóyá ó lára ó dé charisma tí bá rí táwọn bá jọ jáde báyìí àṣé nǹkan ní mọ́tò tó ń gbé wá àṣé bọ́bọ́ yìí ò ní kankan. àwọn iṣẹ́ táwọn máa ń ṣe nìyẹn wọ́n ti fún wọn lówó wọ́n ti sọ kóbìnrin kan yẹ tèlè wọ́n ti tèlè tó báyìí ó parí oníbọ̀ torí pé mo jẹ́ èèyàn gidi lòun ṣòwò pé kó má ṣe bẹ́ẹ̀ fún mi. àti ṣe ìtàn mi rèé o kẹ́ ẹ bá mi fáwọn yòókù kán fi ṣe àríkọ́gbọ́n. àwọn tó bá mọ ìtàn yìí ìdí tí ò fi jáde síta ni wípé most of the time tí ọ̀rọ̀ kan bá ṣẹlẹ̀ sí ọkọ òun kì í pariwo ṣùgbọ́n àwọn ọmọ tó fún lóyún tó ti wà ní ìmí inú tó pẹ́ mọ́ látọ̀ Ọ̀yọ́ tó pé oyún ló gbé lọ sílùú wọn ìmí láti Ìbàdàn oyún ló gbé lọ sọ́kọ òun ti ẹ̀ tọ́jú wọn ni dípò fẹ́ lọ bọ́ ọmọ fẹ́ lọ claim ọmọ. ẹ wo Ọlọ́run jẹ́ ká ṣíyàn. Thank you for watching this wonderful story. Please subscribe. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run subscribe.